tiwa nínú ẹgbẹ́ òṣèré tíátà ní Báràpá. Òní lọ yọ pé ọjọ́ ìbí rẹ̀ lónìí jẹ́ kó pẹ́ láyé. Òní ọgbọ̀n ọjọ́ September 2021 o. Ọkọ̀ máa fọjà ṣe bí ọmọ òkùnkùn kí. Àwọn èso rẹ̀ òní rẹ̀ dànù. Olú ọ̀yọ́ máa jò rosù. Ìbàdàn tí bá ní ìlọ̀ta lọ sógun jà gbọ́rọ̀ ní ìjà gbogbo Ìbàdàn. Ọmọ àgbẹ̀ sásá mẹ́sà èso òtúnjẹ́ ọmọ àgbẹ̀ yà màmá yà. Òkè gúúsù igbó tí bàbá yìí ti bọ̀ sábà rí. Igbó sùúrù tí bàbá yìí ti ń bò lókun. Olókùn ní kárẹ̀ ọ̀sábàrí ọkọjà. Ìjọba ní ìgbé òrè ẹ̀jẹ̀ àjọ ránṣẹ́ polókun. Ìjọba ní ìjọ ìjà àjọ ránṣẹ́ tó sábà rí koríjó gbòókọ̀ pẹ́. Michael ọmọ Adédọ̀kun o, Olúwaṣe yìí ṣe bí òwò tún ké sí o. Òré náà kàríkù àtàfẹ́rẹ́ ògùn lánìkápá wọ́n pọ̀ ká sọ fún ẹ pé òjòjò ní sòkúta láéláyé kòkòkò lọ́rọ̀ tálẹ̀ ọdọọdún là rórógbó ara pápá là bẹ́tùn bí gíga là abẹ́kùn kan pẹ́ láyé.